a máa kú dédé àsìkò yìí ló dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ilé iṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣọjọ́ Ajé ọjọ́ kẹjọ nínú oṣù kẹrin ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ wípé ní báyìí àwọn yóò bẹ̀rẹ̀ ṣíṣe àwọn ìwé ìdánimọ̀ tá a mọ̀ sí ID card onípele mẹ́ta èyí tó jẹ́ oníbẹ̀ta fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó lé ní mílíọ̀nù lọ́nà 104 million Nigerians. Eléyìí tí wọ́n ní ìgbésẹ̀ àti gbogbo iṣẹ́ ọ̀hún yóò bẹ̀rẹ̀ nínú oṣù karùn-ún sí oṣù kẹfà ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí láti ẹ̀ka ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ èyí tó rí sí ọ̀rọ̀ káàdì pélébé ìdánimọ̀ ní ṣíṣe National ID Card. Ẹ̀ka ilé-iṣẹ́ ọ̀hún èyí tí ọ̀rọ̀ náà ti jáde láti ẹni tó jẹ́ ọ̀kan nínú ẹ̀ka èyí tó ń rí sí ìmọ̀ ìjìnlẹ̀ ti ìgbàlódé tó tún jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ẹ̀ka ọ̀hún, ọ̀gbẹ́ni ọ̀hún èyí tó gbé ọ̀rọ̀ náà jáde èyí tó sọ di mímọ̀ wípé ní báyìí ìdúró sí ìbẹ̀rù sí ọ̀gbẹ́ni Ayọ̀délé Babalọ́lá èyí tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ ipa pàtàkì èyí tí ID card ọ̀hún yóò kó lára ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ID card èyí tó jẹ́ oníbẹ̀ta ọ̀hún, wọ́n ní ọ̀kan nínú rẹ̀ ló ní ṣe pẹ̀lú ilé ìfowópamọ́, ẹ̀ẹ̀kejì ló ní ṣe pẹ̀lú ti ìrìn àjò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí àwọn ilẹ̀ adúláwọ̀ ti àjọ ECOWAS, ní ìgbà tí èyí tó jẹ́ ẹlẹ́kẹta nù rẹ̀ òun yóò máa rí sí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìdánimọ̀ láti mọ̀ wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lótìtọ́ àti lódodo ni wá wọ́n ní àwọn nǹkan wọ̀nyí bó bá bẹ̀rẹ̀ nínú oṣù karùn-ún sí oṣù kẹfà láàrin oṣù méjì èyí tí iṣẹ́ ọ̀hún bẹ̀rẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó lé mílíọ̀nù lọ́nà 25 ni yóò kọ́kọ́ rí tirẹ̀ gbà títí tí yóò fi pé mílíọ̀nù lọ́nà 104. Àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n ní yóò jẹ àǹfààní káàdì pélébé ìdánimọ̀ ọ̀hún onípele mẹ́ta èyí tí iṣẹ́ yóò bẹ̀rẹ̀ lórí rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti kéde ọjọ́ 9 àti ọjọ́ 10 tí í ṣe ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́rú fún ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ ọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lánàá, ọjọ́ Sunday àìkú tí í ṣe ọjọ́ 7 nínú oṣù kẹrin ọdún tí a wà yìí látẹnu alákòóso fún ọ̀rọ̀ agbára ọ̀gbẹ́ni Olúbùnmi Túnjí Òjó èyí tó gbé ọ̀rọ̀ jáde látẹnu akọ̀wé àgbà ẹ̀ka àjọ náà nílùú Àbújá èyí tó kéde ọjọ́ 9 tòun ti ọjọ́ 10 oṣù kẹrin gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún ti pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnu ààwẹ̀ eléyìí tó ń bẹ ní ìta lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí alákòóso náà Olúbùnmi Túnjí Òjó bó ti gbé ọ̀rọ̀ jáde sọ di mímọ̀ wípé òun kí gbogbo àwọn múmìnì àti múmìnà gbogbo mùsùlùmí jákèjádò àgbáńlá ayé pàápàá jù ti orílẹ̀-èdè wa Nàìjíríà wípé a kú ọdún a kú ìyèdún a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Ó ní Ọlọ́run kò ní fi Ramadan ti ọdún 2024 yìí ṣe òpin fún gbogbo múmìnì àti múmìnà. Alákòóso ọ̀hún wá rán wa létí gbogbo àwọn iṣẹ́ rere àti àwọn ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tí a gbọ́ tá a sì múlò lásìkò ààwẹ̀ Ramadan ti ọdún yìí nípa ṣíṣe ìtọrẹ àánú, fífún àwọn tó nílò ọrẹ, ìfẹ́, bákan náà mímú ìwà ọmọlúwàbí, gbígba àlàáfíà láàyè
àti níní àjọṣepọ̀ eléyìí tó jẹ́ ti ọkàn wá ti ìfẹ́ tó yè koro sí àwọn alábàágbé aládùúgbò àti gbogbo àwọn tó ń bẹ ní àyíká wa. Oníká àti rántí gbogbo àwọn ẹ̀kọ́ èyí tá a kọ́ ò látara oníṣẹ́ ńlá Muhammad èyí tí ìkẹ́ àtọlà lọ́run tó ń bẹ fún oníká mú gbogbo rẹ̀ lò lẹ́yìn tí ààrùn ń bá tọ̀ wò ká sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè tó fi mọ́ àwọn ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ gbogbo tòun ti àtìlẹ́yìn ìrànlọ́wọ́ àdúrà kí àwọn ìjọba wa kí wọ́n lè ṣe àṣeyọrí o gẹ́gẹ́ bí alákòóso ọ̀hún ti sọ di mímọ̀. Lánàá òde yìí náà òun náà ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló gbéra kúrò nílùú Àbújá o èyí tó balẹ̀ gùdẹ̀ sí ìpínlẹ̀ Èkó ní pápákọ̀ òfurufú Murtala Muhammed níbi tí a ti rí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n ti lọ pàdé ààrẹ Tinubu èyí tí wọ́n kí káàbọ̀ sílé rẹ̀ tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó. Ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé lọ́dún 2023 Peter Obi tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra rí òun ló sọ wípé ibi tí wọ́n ní kí gbégbé má gbé ibẹ̀ ní gbé ibi tí wọ́n ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ibẹ̀ ní tẹ̀ o. Ó ní ẹnìkan ò lè gba kàtà lọ́wọ́ akítì a kì í gba ilé baba ọmọ lọ́wọ́ wọn. Ó ní kò sí ẹni tó lè ṣídìí òun kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party àti wípé òun ò níbikíbi rè kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Peter Obi tó sọ̀rọ̀ náà lẹ́yìn ọ̀rọ̀ kan eléyìí tẹ́ni tó jẹ́ agbẹnusọ fún àjọ NLC ti Labour Congress èyí ọ̀gbẹ́ni Benson Upa èyí tó sọ wípé bó bá lọ kó máa lọ tó o bá sì fẹ́ dúró ẹnikẹ́ni kò lè bẹ̀ ọ́ lọ́wọ́ kó o dúró. Èyí tó sọ ọ̀rọ̀ náà jáde lópin ọ̀sẹ̀ tó kọjá o wípé Upa ní bí Peter Obi tí ó bá kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party kò sí ẹnikẹ́ni tó lè fà á lọ́wọ́ ròyìn pé kó má lọ. Bẹ́ẹ̀ sì ni tó bá lóun ò kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party kò sí ẹnikẹ́ni yòówù tó lè ṣí lọ́wọ́ wò torí ìdí tó fi dúró nítorí pé Peter Obi ó ní ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party èyí tó jẹ́ àgbà ọ̀jẹ̀ tó sì ní òye tó ní ọ̀pọ̀lọpọ̀ ohun àlùmọ́ọ́nì ẹ̀bùn ní ọpọlọ láti fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nípa ìdí èyí gbogbo àrà èyí tí Peter Obi bá ti dá o ní dáradára nínú ẹgbẹ́ òṣèlú náà nínú àwọn dùn sí. Ṣùgbọ́n ní ìgbà tí Peter Obi yóò fi èsì sí ọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Gombe níbi tó ti lọ ṣe ìfilọ́lẹ̀ ẹ̀rọ ìgbàlódé tó ń pèsè omi bọ́ọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún nínú ọjà tí wọ́n ti ń ta ẹran ní ìpínlẹ̀ Gombe lópin ọ̀sẹ̀ tó kọjá. Peter Obi ní inú òun dùn ayọ̀ òun kún òun sì ní ayọ̀ láti sọ fún gbogbo ọmọ Nàìjíríà wípé òun ò lè kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party gẹ́gẹ́ bí wọ́n ti ń gbà á lérò àti àhesọ ọ̀rọ̀ kan tó ń lọ ní ìgboro wípé ó ṣeé ṣe kóun kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP. Ó ní kò sóhun tó jọ Peter Obi ní gbọ́in lòun fẹsẹ̀ méjèèjì múlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Bákan náà ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ èròǹgbà rẹ̀ pẹ̀lú ìròyìn wípé fún ìpalẹ̀mọ́ ìbò ọdún 2027 wípé ó ṣeé ṣe kó lo ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ láti díje dupò ààrẹ lọ́dún 2027. Peter Obi ní ohun gbogbo tí ó bá mú ìdẹ̀rùn ìdùnnú àlàáfíà àti ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà lòun yóò ṣe ó ní ohun gbogbo káàfilé Ọlọ́run lọ́wọ́. Ó ní ṣùgbọ́n wípé òun yóò kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Ó ní kò jọ láké kò jọ lóko kò jọ níbikíbi gbọ̀ngbọ̀n báyìí bí òkè Olúmọ lòun dúró nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ló ti tẹ àwọn afurasí alọ́kólóhùn kígbe àbójúwòǹkòwòǹkò arápámáṣiṣẹ́ àwọn ajínọ̀sẹ̀ tí ń jẹun ajígbọ̀nrín báyìí èyí tí ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ 11 nínú àwọn olè èyí tó ń da àlàáfíà agbègbè ìpínlẹ̀ Ògùn láàmú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ Sunday àìkú nínú ọ̀sẹ̀ tuntun tá a ṣẹ̀ mẹ́nu wọ̀ yìí
SP Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó ṣe lálàyé fún àwọn akọ̀ròyìn sọ di mímọ̀ wípé ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ni wọ́n fi rí àṣeyọrí iṣẹ́ òun ṣe pẹ̀lú àwọn olè mọ́kànlá tí wọ́n mú ní ìpínlẹ̀ Ògùn ní agbègbè Ohun Ìjẹ̀bú eyín ní Ìjẹ̀bú Òde, bákan náà agbègbè Ṣàgámù, Ṣàngó Ọ̀tà àti Ìléṣe Ìjẹ̀bú lọ́jọ́ Jímọ̀ mọ́ ọjọ́ Sátidé òpin ọ̀sẹ̀ tó kọjá yìí lọ́wọ́ tẹ àwọn mọ́kànlá náà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀, àwọn èèyàn ọ̀hún tí wọ́n fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn akọ̀ròyìn látẹnu alukoro sọ di mímọ̀ wípé àwọn ènìyàn kan ni wọ́n mú èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Babangida Umar, bákan náà Mubarak Abdullahi àti Rahman Idris, Adéyẹyè Bọ́láwò àti Ibrahim Hosseini. Wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n mú ní agbègbè Ohun Ìjẹ̀bú eyín lópin ọ̀sẹ̀ tó kọjá láàrin ọjọ́ Jímọ̀ sí ọjọ́ Sátidé ní ìgbà tí wọ́n mú Orítúnmiṣe Ibrahim àti Daniel Samuel. Wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n mú ní agbègbè Ìléṣe Ìjẹ̀bú eyín ní agbègbè Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn lọ́hùn-ún. Bákan náà ní ìgbà tí wọ́n mú Mohammed Kọ́láwò àti Ọpẹ́yẹmí Àlàní tó fi mọ́ Saheed Kèlání. Wọ́n ní àwọn èèyàn wọ̀nyí ni wọ́n mú ní agbègbè Láfẹnwáwò nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ Jímọ̀, léyìí tó sì jẹ́ pé gbogbo wọn ló ti wà ní àkóló ọlọ́pàá. Wọ́n ní ọwọ́ òru làwọn oníṣẹ́ ibi ọ̀hún máa ń ráyè wọlé, nígbà tí àwọn onílé tí wọ́n bá ti sùn ni wọ́n máa ń wọlé tó ń ti àwọn ohun ìjà olóró búburú èyí tí wọ́n mú dání kó tó di pọ́wọ́ pálábá àwọn ó ségi. Lákòótán nínú ọ̀rọ̀ tó jẹ́ agbẹnusọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni bí wọ́n bá ti parí ìwádìí wọn ni wọn yóò taari wọn lọ ilé ẹjọ́ fún ìdájọ́ òdodo lábẹ́ òfin kó tó di pé wọ́n mọ inú kòkò tí wọ́n dà ọ̀hún lásì lórí ọ̀rọ̀ àwọn olè náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè tí ń kọrin tàkasùfé Ọláwálé Ọlọ́fọ̀ọ̀rọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Ibrahimo ló ti ní orí ni òun ò ní padà di ìrù. Ó ní òun ò ní rí ogun tóun yóò padà lọ fọwọ́ lu ìwé àdéhùn láti máa jẹ́ ọ̀kan nínú àwọn akọrin lábẹ́ iléeṣẹ́ ìgbórinjáde ti Burna Boy, Wizkid tàbí Davido. Ó ní kàkà tí irú nǹkan báyìí ló fi ṣẹlẹ̀ sí òun, ó ní kóun yá máa gba ọ̀nà ọ̀run lọ ní Ibrahimo ní òun mọra àwọn láàrin àwọn akẹgbẹ́ tí wọ́n ń kọ orin takasùfé ní orílẹ̀-èdè Nàìjíríà wípé akọrin ọkùnrin tó ní ohun àdídùn, tó ní àgbékalẹ̀ orin, tó sì jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n máa ń kọ orin ni òun jẹ́. Ó ní lábẹ́ òrùlé ilẹ̀ adúláwọ̀ àti lágbàlá ayé, ó ní òdúdú òun kì í ṣàìmọ̀ fólókò, ẹnikẹ́ni kò lè fọwọ́ rọ́ òun sẹ́yìn. Ó ní àpadà sáburú ni kí òun lọ sọ wípé òun yóò tún fi ọwọ́ sí ìwé àdéhùn láti máa wà lábẹ́ iléeṣẹ́ ìgbórinjáde ti Burna Boy, Wizkid àbí ti Davido. Ó ní àpadà sáburú ni ó ní kàkà tóun kọ nǹkan báyìí yóò fi ṣẹlẹ̀ sí òun yóò máa gba ọ̀nà ọ̀run lọ́nì. Bèlè tàṣe wípé gbọ́ngbọ́n òkè kò sí ikú lójú òun sì ní àrídájú wípé òun náà kò ní tẹ̀tì, òun yóò máa tẹ̀síwájú nínú àwọn olórin èyí tó ń ṣe dáadáa àti oríire ní orílẹ̀-èdè Nàìjíríà, ní ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńláyé. Gẹ́gẹ́ bí Ibrahimo bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún lásìkò èyí tó ń farahàn lórí ètò kan níbi tí àwọn akọ̀ròyìn náà tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lópin ọ̀sẹ̀ tó kọjá yìí. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti lè ṣe wa. Ìròyìn Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ kẹjọ ọjọ́ ajé Monday nínú oṣù kẹrin ọdún 2024 títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa bá àǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa, ọ̀nà òní náà wá. Fún mi Adénúgà lẹni tó mọ̀lò ìwọ̀n wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o.
Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.